A kú ojúmọ́ mọ́. Ojúmọ́ ire ló mọ́ wa lénìí o. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà kó fi ilé wa ṣe ibùgbé lénìí. Ká rí jẹ, ká rí mu lénìí o, ká rí ná, ká rí lò. Èní ọjọ́ ajé, ajé á fi ilé wa á fi ṣe ibùgbé o. Gbogbo àwa ọmọ káàárọ̀-o-jíire, a kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ayọ̀ fún wa, a à ní kó sọ́wọ́ ajínigbé. Ọmọ aráyé á kọjú sí wa ṣe wá lóore lénìí o. Kó rí bẹ́ẹ̀, kó ṣẹ bẹ́ẹ̀, àṣẹ gùn. Ẹ káàbọ̀ sórí ètò, bẹ́ tí ń wọlé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́wọ́lé share button. Tí a bá wọlé, olórí ilé là á kọ́kọ́ kí. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí pé ojúmọ́ ire mọ́ yín lénìí sà, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú Mr. Kóìkí. Ẹ ní ṣubú dànù o, ẹ ní kó sọ́wọ́ páńpẹ́ ayé. Bí ẹ tí ń lọ, bí ẹ tí ń bọ̀, gbogbo ìgbòkègbodò yín lórí Yorùbá kò ní já sásàn o lágbára àṣẹ Èdùmàrè. Ẹ ní ṣílẹ̀ tẹ o, ẹ ní kó sọ́wọ́ ọ̀tá Mr. Ọláyọmí Kóìkí. Ìjà tí ẹ ń gbé dání tẹ̀ ń jà yẹn, ọmọ yín ò ní bá lọ, ìyàwó yín ò ní bá lọ, ìyá yín ò ní bá lọ, bẹ́ẹ̀ ni gbogbo Afẹ́nifẹ́re yín wọn ò ní bá lọ o, àṣẹ gùn. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa olóyè Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé ojúmọ́ ire mọ́ yín lénìí sà, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà kó fi ilé yín ṣe ibùgbé lénìí o. Ẹ tí ń kó wa jẹ báyìí, ẹ ní kó wa lékú lọ́wọ́ o, ẹ máa kó wa dé ilẹ̀ ìlérí láyọ̀ àti àlàáfíà, àṣẹ gùn o. Ìjà tẹ wá gbé dání tẹ̀ ń jà yìí, ẹ ní fọmọ jà á o, bẹ́ẹ̀ ni ẹ ní fi ìyàwó yín ò ní bá lọ, ẹ̀mí tiyín náà ò ní bá lọ lágbára àṣẹ Èdùmàrè. Mo tara bẹ́ẹ̀ mo kí Professor Adébánjí Akíntóyè Alano one, bàbá kẹ́ ẹ pẹ́ fún wa o. Bàbá ẹ ti dàgbà báyìí, ẹ ní da àgbà rádaràda, a à ní wá yín tì. Ẹ kó wa délẹ̀ ìlérí, ẹ ti wá dàgbà báyìí, ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí. Bẹ́ẹ̀ ni, ẹ ní lùgbàdì àìsàn lágbára àṣẹ Èdùmàrè, àṣẹ gùn. Mo tara bẹ́ẹ̀ mo kí President ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá, bàbá wa lágbàlá, mo kí yín sà wípé ẹ kúṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ ní fọmọ jà á o, ẹ̀mí yín ò ní bá lọ. Bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Ológunlolúwa wípé ojúmọ́ ire mọ́ wọn lénìí o. Wọn ò ní ṣàìsàn o, ẹ ní ṣàìsàn, ẹ̀mí yín ò ní bá iṣẹ́ tẹ gbé dání, ẹ̀mí yín ò ní bá lọ. Mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀-o-jíire tí ẹ dúró tán, pàápàá jùlọ àwa tá tún jẹ́ Koiki Media fans pé ojúmọ́ ire ló mọ́ gbogbo yín lénìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìgbéga, àìkú baálẹ̀ ọrọ̀ àti àlàáfíà. Ẹ ní ṣàìsàn o, iṣẹ́ tẹ wá gbé dání yìí, mo gbà ládùúrà pé ọ̀kọ̀ọ̀kan tí ẹ fi dúró tán, ẹ̀mí yín tó dúró tán yìí náà ni ó máa jẹ ọ̀pọ̀lọpọ̀ adùn tí ń bẹ ní ilẹ̀ Yorùbá nígbà tí ọba Mídùà bá fún wa ní òmìnira tiwa. Ojú ẹ̀mí yín láti máa gba òmìnira Yorùbá, a à ní gbà á lẹ́yìn yín o lágbára àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni àwa tá à ń sọ̀rọ̀ yìí náà, wọn ò ní gbà á lẹ́yìn wa o, ẹ̀mí wa ò ní bá lọ, ẹ̀mí tiyín náà ò ní bá lọ. Àwa la máa wá, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni ẹ sì máa bá lágbára àṣẹ Èdùmàrè, àṣẹ gùn. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa gbọ́lé share button.
um a fi àkokò yìí a fi ń pe gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, ojú lalákàn fi ń ṣọ́rí o, ojú lalákàn fi ń ṣọ́rí, ó ti dé o. Bẹ́ẹ̀ ni a fi àkokò yìí a fi ń pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Engineer Ṣèyí Mákindé, wọ́n ti dé o, wọ́n ti dé. A tún fi àkokò yìí a fi ń pe gbogbo àwọn ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá. Ṣé ti wá rí ohun tí à ń sọ fún yín wí pé ọ̀rọ̀ ìjà tí ọ̀pọ̀lọpọ̀ yín gbé dání, ẹ ti wá rí nísìnyí. Ìgbà tí olóyè Adéyẹmọ tó ń sọ ọ́, ó dàbí ẹni pé ẹ fẹ́ máa ka olóyè sí ẹni tí ò níṣẹ́ ńgbà yẹn, ẹ ti rí nísìnyí, ó ti ṣojú wa o, bẹ́ẹ̀ ni, wọ́n ti wọlé dé o, wọ́n ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn báńdíìtì wọ́n ti wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ní last time tí ọ̀rọ̀ ṣẹlẹ̀, a tiẹ̀ rí àwọn bàbá méjì kan tán tiẹ̀ sọ pé àwọn ní oògùn tí wọ́n lè fi bá olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jà. Tí gbogbo yín ò bá yan dìdìrìn, ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá olóyè Ìgbòho jà, ẹ rí i pé a ki oríkì, tí gbogbo yín ò bá yan dìdìrìn, tẹ́ ẹ̀ yan amukun-mẹ́kọ, báńdíìtì tó yẹ kẹ́ fi oògùn tẹ́ gbé dání tó yẹ kẹ́ fi dojú ìjà kọ, ó ti wà lẹ́yìnkùlé ilé yín o, ló bá tán. Ìgbòho ò sọ wí pé agbára tí Ọlọ́run ọba jogún fóun, kò sọ wí pé òun fẹ́ fi bá ọmọ Yorùbá jà, ó lóun fẹ́ fi bá àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá jà. Ṣùgbọ́n ẹ̀yin ẹ jáde síta, ẹ ní ẹ fẹ́ ba nǹkan tó wà lára ẹ̀, ẹ fẹ́ bà á jẹ́ tó bá ti dójú ogun. Ẹ̀ ẹ́ wádìí Adéyẹmọ ni, ẹ ẹ̀ lè rídìí ẹ̀, ẹ kàn ń wádìí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ni, ẹ ẹ̀ lè rídìí ẹ̀. Ẹ ẹ̀ lè rídìí ẹ̀, bẹ́ẹ̀ ni. Bí ẹ ti ṣe àwọn alágbára tó ti lọ, ẹ ẹ̀ lè ṣègbòho bẹ́ẹ̀. Àtẹ̀yin tí ẹ̀ ń rán tẹ̀ ń ṣe interview kiri, irọ́ lẹ̀ ń pa. Kò sí nǹkan kan tó máa ṣẹ̀mí Ìgbòho. Ìgbòho máa kó wa délẹ̀ ìlérí bí ẹ fẹ́ bí ẹ kọ̀, nítorí pé ìjà náà nìyí tó ti dé ẹ̀yìnkùlé ilé yín, a à rí yín kẹ́ jáde síta báyìí, kẹ́ fi agbára yín yẹn kẹ́ fi jà á. Ṣùgbọ́n tó bá ti di pé Ìgbòho ló sọ ọ̀rọ̀ ẹyọ kan, ẹ̀ jáde síta, ẹ̀ máa léṣan, ẹ máa kápá sókè, káì! Ta ló kó bá gbogbo yín ná? Bandit ti wọ ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí o. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ jáde síta yín yẹn, lágbára méjèèjì tẹ́ jáde síta, tẹ́ ẹ̀ ń lérí, ẹ fẹ́ ba nǹkan tó wà lára Ìgbòho jẹ́, ẹ jọ̀ọ́, bandit mélòó lẹ ti rí pa báyìí láti àná tí wọ́n ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí? Bandit mélòó lẹ ti rí pa? Ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọ Yorùbá, a máa léṣan. Ṣó tán? Ṣó tán yín àbí ò tán? Ṣó tán yín àbí ò tán? Ṣé ó tán yín àbí ò tán?
gbogbo ẹni tó bá ti jẹ́ olóore fún ilẹ̀ Yorùbá, gbogbo wọn lẹ fẹ́ máa fi ibi ṣú. Ǹjẹ́ ó dáa? Bandit ti wọlé o. Mo wá sí orí bàbá wa Aláàfin Ọ̀yọ́, Ọwọ́adé, bàbá kẹ́ ẹ pẹ́ o, kí adé pẹ́ lórí o. Kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́. Ẹṣin ọba kó jókòó pẹ́ o. Kábíyèsí, ṣèbí ohun tí à ń sọ leléyìí, ohun tí à ń sọ nìyí o, wípé ẹ̀yin ti dé orí àpèrè àwọn bàbá yín. Gbogbo họ́wùhọ́wù tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ á wá ojútùú sí i. Ẹ jẹ́ á ṣe ọ̀rọ̀ ètò ààbò. Ṣèbí òun ni a wá sí palace yín tí ẹ recognize wa, because èmi ò rí bẹ́ẹ̀ ni pé ẹ recognize wa. Ṣé ẹ mọ iye millions of naira tí ẹgbẹ́ Ìfẹ́lódùn tó ná wá sí ọ̀dọ̀ yín? Ẹ wo iye ọ̀pọ̀ èrò tó wọ́ wá sí ọ̀dọ̀ yín, kábíyèsí. Ẹ wo ojú tẹ́ fi tẹ́ḿbẹ́lú wa. Tẹ́ ní ká padà wá lọ́jọ́ míì láì ṣe pé wọn ò sọ fún yín tẹ́lẹ̀. Ẹ wo bẹ́ ṣe tẹ́ḿbẹ́lú gbogbo wa. Ṣẹ wá rí ńsìnyí, wọ́n ti dé, kí ni ṣíṣe, kí ni àìṣe? Ká wá gbà wípé, kábíyèsí, ká wá gbà wípé lóòótọ́ lódodo bóyá nǹkan kan tiẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tí pé tí ẹ fi lè attend sí wa mọ́, tó fi jẹ́ pé olóyè nìkan lẹ pè wọlé, tẹ́ bá wọn sọ̀rọ̀, tẹ́ dẹ̀ fún wa ní ìgbà pé ká fi sígbà míì. Kí nìdí tí ẹ ṣe ti wá fi padà pè wá báyìí after ìgbà yẹn? Kí nìdí tí ẹ ti fi wá padà pè wá? Kí ló ń dá yín dúró, kábíyèsí? Kí ló ń dá yín dúró? Tí ẹ bá nífẹ̀ẹ́ ìlú tí ẹ jọba sí yẹn, kábíyèsí, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ẹ nífẹ̀ẹ́ ìlú tí ẹ jọba sí yẹn, kábíyèsí, ó yẹ kẹ́ ti padà pe Ìgbòho, kẹ́ ti ní ká padà wá, kẹ́ ti padà fún wa ní déètì míì. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó mà níye oṣù tó ti tó ńsìnyìí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ń ṣe ọ̀rọ̀ oṣù kan mọ́ o, torí pé ọ̀dọ̀ yín ni ibi àkọ́kọ́ tá a kọ́kọ́ wá. Kábíyèsí, ẹ ti lajú ńlẹ̀, ẹ má jẹ́ kí nǹkan tí ò dáa kó sí i. Kábíyèsí, mi ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ sórí adé o, ṣùgbọ́n kábíyèsí, ẹ ti lajú ńlẹ̀. Ẹ má jẹ́ kí nǹkan tí ò dáa kó sí i. Ẹ má jẹ́ kí nǹkan tí ò dáa, ẹ má jẹ́ kó kó wọ̀ ọ́, kábíyèsí. Ẹ ṣe àtúnṣe tó bá yẹ kẹ́ ṣe. Lóòótọ́ a rí yín ẹ sálọ bá ààrẹ lọ́jọ́ wo nìyẹn? Nínú fídíò a wá mọ̀ bóyá fídíò ọ̀hún rí àbí kò rí. A mọ̀ nǹkan tẹ́ lọ bá ààrẹ sọ o, tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ lẹ lọ bẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo ni ẹ ti gbé ní ọ́fíìsì ààrẹ? Ìgbésẹ̀ wo lẹ ti gbé? A rí pé ẹ call attention àwọn ọlọ́pàá gbogbo wọn. The question is that ṣé
àwọn tí ẹ pè yẹn ṣé wọ́n lè rescue ìlú yẹn? Ká má tanra wa. A à fẹnu tẹ́ńbẹ́lú iṣẹ́ ọlọ́pàá o, ẹ má bínú o, ẹ̀yin agbófinró. Ṣùgbọ́n ẹ̀yin fúnra ara yín ẹ mọ ibi tá ti ń sọ̀rọ̀. Ohun tó mú kí Nàìjíríà mì má le dá bandit lọ́wọ́ kọ́. Ó ti kọjá ohun tí a nérò. Àwọn tí kábíyèsí pè yẹn, tí wọ́n pè lánàá, ǹjẹ́ wọ́n lè ṣe iṣẹ́ yẹn bí olóyè ṣe máa ṣé? Gbogbo wa la rí ọ̀pọ̀lọpọ̀ interview ní Ìbàràpá, Ìgàngàn. Gbogbo wa la rí ọ̀pọ̀lọpọ̀ interview ńgbà tá a lọbẹ̀. Di èníì tí olóyè ti lé wọn lọ́hùn-ún, kò tíì sí babalá bandit tán yìnbọn dá kó wọbẹ̀. Àwọn ará ìlú ibẹ̀ wọ́n ń confirm ẹ̀ wípé àwọn ń dáko bó ṣe wù wọ́n. Wípé àwọn ń ṣe bó ṣe wù wọ́n lórí ilẹ̀ wọn ni, kò sí wọ́n ń dáko, pé kò wá sí pé àlàáfíà ti wá jọba lọ́dọ̀ tiwọn látìgbà tólóyè ti bá wọn lé sẹ́ríkí. Ní ọ̀sẹ̀ tó lọ, ọ̀sẹ̀ tó kọjá tá a lò tán yìí, a jáde síta, a pariwo wípé wọ́n kọ lẹ́tà sí kí lorúkọ ìlú tí wọ́n tiẹ̀ kọ lẹ́tà yìí sí, ẹ jẹ́ n padà lọ wo program yẹn. A sọ wípé wọ́n kọ lẹ́tà sí ìlú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ Ṣakí. A sọ́ ní ọ̀sẹ̀ tó kọjá yẹn tí ìkan lára àwọn tíìmù wa tó jáde síta tó pariwo ẹ̀ síta pé wọ́n kọ lẹ́tà. Àwa Yorùbá à á ní ó jọ gàté, ó jọ gàté tó ṣe bí òwe o. Ẹ ti wá rí i pé ó ti ń jọra wọn bọ̀ báyìí. Ẹ wo ibi tí wọ́n kọ lẹ́tà sí, ẹ wo ibi tí wọ́n gbà wọlé. Ṣẹ mọ̀ pé a sọ́ náà ní last week yẹn tẹ́ bá wà lórí ètò pẹ̀lú wa wípé ó lè má jẹ́ ibẹ̀ yẹn gan lọ́ máa wá gbà wọlé, or kó má wá jẹ́ déètì tí wọ́n mú yẹn pé wọ́n ń bọ̀ yẹn, kó má wá jẹ́ déètì yẹn ni wọ́n á wọlé. It's either kán ti wọlé before that date or kí wọ́n wọlé ní after that date. Ṣẹ ti rí nsìnyí, wọ́n ti wọlé o sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ò wá wọlé sí ìlú Ọ̀yọ́ gangan ni wọ́n wá wọlé sí. Bàbá wa Olúgbọ́n, kí ẹ pẹ́ o. Nítorí pé gbogbo agbègbè yẹn a wá rí i pé ẹ̀yin ni ọba tó dúró tán. Tí ẹ dúró tán, gbogbo ara yín lẹ fi dúró tán ní agbègbè ọ̀dọ̀ yín ńbẹ̀ yẹn. Kábíyèsí, kẹ́ ẹ pẹ́ o, à á rí yín pẹ́. Ẹ ẹ̀ ní sọnù mọ́ wa lọ́wọ́ lágbára àṣẹ Èdùmàrè. Ẹ ti ń jẹ́ bàbá fún wa báyìí, ẹ máa kó wa jẹ̀pẹ́. Ẹ wo kábíyèsí yìí, bàbá wa Olúgbọ́n, ẹ wò bọ́n ṣe ń sá sókè tán ń sá sọ́tùn-ún kiri látàrí wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n gba olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ààyè láti lè dáàbò bo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba tó kù, ẹ dìde o, ẹ dìde o. Ẹ̀yin ọba tó kù, ẹ dìde o. Ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀ ni gbogbo wa ń pariwo tẹ́lẹ̀. Èmi ti ń pariwo fún yín, mo ní ó ti wà ní ẹ̀yìnkùlé ẹnìkọ̀ọ̀kan wa.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń sọ pé ó ń bọ̀, ó ń bọ̀. Kò ń ṣe pé ó ń bọ̀, ó ń bọ̀ mọ́ ńsìn. Ó ti wà ní ẹ̀yìnkùlé ẹnì kọ̀ọ̀kan wa. Kí ló wá dé tí a wá lajú wa kalẹ̀? Ṣé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ní ká máa wò ni kí wọ́n gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa? Kì tiẹ̀ tún wá ń ṣe pé kí wọ́n gba ilẹ̀ Yorùbá, wọ́n ti gba àwọn ibì kan. Wọ́n ti gba àwọn ibì kan. Ṣèbí ìlú ló wà ní Kwara ńsìnyí tó jẹ́ pé kò sí ẹyọ ẹnìkan mọ́ ńbẹ̀. Ṣé ká lajú wa kalẹ̀ ni ká ṣì máa wò? Ṣé ẹ ní ká lajú kalẹ̀ ni ká máa wò? Kí ni ká ṣe? Kí ni ká ṣe? Ẹ̀yin ọba ẹ fún wa láàyè. Ẹ̀yin ọba ọwọ́ yín mà níṣẹ́ mà kù sí báyìí. Kábíyèsí orí adé Ọ̀jájá the second, iṣẹ́ mà kù sí yín lọ́wọ́. Ẹ ṣe ìpinnu fún wa, ẹ ní kò sí nǹkan tẹ́ ẹ lè gbà tì lọ́wọ́ ààrẹ. Kábíyèsí ó ti ń pẹ́ jù o, ó ti ń pẹ́ jù o. Kábíyèsí ó ti ń pẹ́ jù. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí, ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ̀yin kábíyèsí ọ̀rọ̀ yín ti ń pẹ́ jù o. A ní bandit ti wọ ìlú Ọ̀yọ́. Bandit ti wọ ìlú Ọ̀yọ́ sẹ́. Bandit ti wọ ìlú Ọ̀yọ́ bí wọ́n ṣe wọ Ìfẹ́lódùn local government Kwara tí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ ìlú ńbẹ̀. Wọ́n ti padà wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ọba ṣé bí bandit á ṣe wọlé sí palace yín náà nìí? Ṣé bí ẹ ṣe máa lajú kalẹ̀ tí bandit á wá gé yín lórí lọ nìí? Ẹ ní ẹ̀ ń ṣiṣẹ́, ẹ̀ ń ṣiṣẹ́, ẹ̀ ń ṣiṣẹ́, àsìkò dẹ̀ ń lọ. Àsìkò ń lọ. Bandit tó fẹ́ wá fi yín cascos kò dúró dè yín o. Táìmù tẹ́yin ń shift yẹn, tẹ́ fi ń dá èní, tẹ́ fi ń dá ọ̀la kẹ́ tó gbé ìgbésẹ̀, bandit kò bá yín ṣe yẹn. Tí bandit bá dá yín lọ́jọ́ pọ́wọn ń bọ̀, ó ṣeé ṣe kọ́jọ́ yẹn má pè kán tó dé. Òun leléyìí tẹ́ rí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn. Déètì tí wọ́n mú báyìí ọ̀tọ̀ ni.
ẹ wá rí ìgbà tí wọ́n wọlé lánàá, ẹ wá rí ìgbà tí wọ́n wọlé lánàá. Tẹ bá kàn lè ẹ̀yin ọba wa tí ẹ bá kàn lè dáhùn ìbéèrè tí mò ń béèrè yìí, ìbá dáa. Bóyá èmi tí mò ń sọ̀rọ̀ yìí, bóyá ìbá kú páàkì ẹrù mi kí n kú máa gba ti Burkina Faso lọ. Ẹ dá wa lóhùn ìbéèrè yìí, ṣé kí bandit wá gé orí gbogbo yín lọlé àòfin ni? Ṣé ó dìgbà tí bandit bá gé orí gbogbo yín lọlé àòfin kẹ́ tó gbé ìgbésẹ̀? Àwọn èèyàn lè máa rò ó bóyá mò ń sọ̀rọ̀ kùbákùgbé sí ọba, mi ì sọ̀rọ̀ kùbákùgbé. Ṣé bandit ṣẹ̀ ń gé orí ọba nílẹ̀ Yorùbá ni? Ṣé ó ṣẹ̀ ń ṣẹlẹ̀, ṣé kò tíì ṣẹlẹ̀ rí ni? Ṣebí nǹkan tó ti ṣẹlẹ̀ ni? Ṣèbí gbogbo wa la rí ti ọba ṣé Olúfọ́n ní Ondo State, ṣé bóyá mo correct mi ì mọ̀, ẹ jọ̀ọ́ tí n bá correct ẹ bá mi fi sí comment section. Gbogbo wa la rí ọba Olúfọ́n ṣé Olú-Ifọ́n ni ní Ondo State nígbà yẹn, ọba tí àwọn Fúlàní pa yẹn. Ṣèbí gbogbo wa la rí ti ọmọ bàbá Fásọ̀rántì. Gbogbo wa la rí eléyìí tó ṣẹlẹ̀ ní àwọn ọba kan tí wọ́n pa ní area Kwara yẹn nígbà yẹn. Gbogbo wa la rí eléyìí tí wọ́n pa ní Kogi State ní Yagba West. Gbogbo wa la rí eléyìí tó ṣẹlẹ̀ ní Èkìtì State nígbà tí wọ́n fi pa ọba bíi méjì. Ṣé ó ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni? Àbí ẹ̀yin ọba yìí ẹ prefer kí àwọn ará ibí bàyìí kán dẹ̀mí yín légbodò ni? Because mi ì really understand. Ẹní sọ pé òun fẹ́ wá bá yín jà. Ẹní sọ pé òun fẹ́ wá bá yín jà lórí àpèrè bàbá yín. Ẹ̀yin ẹ dẹ̀ ń fi èní ẹ fi ń dèní, ẹ fọ̀la ẹ fi ń dá ọ̀la. Ẹ ẹ̀ gbégbèésẹ̀. Ó wá di wí pé a kàn wá ń gbọ́, à ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀, à ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀. Ẹ̀yin kábíyèsí, a ti sọ pé a ò sọ̀rọ̀ sí yín mọ́ o, a à dẹ̀ ní sọ sí yín mọ́, ṣùgbọ́n ẹ kàn tiẹ̀ bá wa sọ, ẹ kàn tiẹ̀ sọ fún wa wí pé ẹ ṣetán láti gbógun ti bandit. Ẹ̀yin tẹ wà lórí ètò ẹ jọ̀ọ́ ẹ má bínú, a fẹ́ bá èèyàn kan sọ̀rọ̀. So ohun tí a kàn nílò láti ọ̀dọ̀ yín ni pé ẹ kàn tiẹ̀ sọ fún wa wí pé ẹ ṣetán. Ta ló tún lọ ń pè mí síbí nísìnyí? Ẹ kàn tiẹ̀ declare fún wa, ẹ ṣàlàyé fún wa, ẹ ní ẹ ẹ̀ ṣetán, ẹ sọ fún wa. Káwa gan ká mọ ibi tá máa du orí wa gbà. Ká mọ ibi táwa gan máa sá gbà. Because nígbà tí ẹ̀yin tí ẹ jẹ́ olórí ìlú, tá bá ń ké pè yín
so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ, gbogbo à ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀, ó dà pé kò fẹ́ wọ́ọ̀kì mọ́ nsìnyí o, kò fẹ́ wọ́ọ̀kì mọ́. Bóyá kẹ kúkú sọ̀rọ̀, kẹ kúkú fẹ̀ẹ̀kan sọ̀rọ̀ fún wa wípé ẹ tíì ṣetán, ẹ̀yin kábíyèsí. Ẹ̀yin ọba, ẹ má fèní dèní mọ́, ẹ má fọ̀la dọ̀la. Ohun tí action tá a bá máa take, ẹ take care. Ẹ take care. Ẹ má jẹ́ kí bandit pa wá tán. Ẹ má jẹ́ kí bandit gba ilẹ̀ wa. Ẹ má jẹ́ kí bandit, ẹ má jẹ́ kán gba ilẹ̀ wa. A bẹ̀ yín, a rọ̀ yín ni. A bẹ̀ gbogbo yín, ẹ̀yin kábíyèsí. Ẹ gbé ìgbésẹ̀. Nígbà tí àwọn tí wọ́n wà ní òkè ọdẹ ńsìn, tí wọ́n máa jẹ́ kó yé wa, wọ́n ń sọ fún wa wípé àwọn sójà gan tó kó wá síbẹ̀ wípé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn bandit. Bluetooth mode. Ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ má bínú bí mo ṣe wá sí online láàárọ̀ ẹ̀. And this thing that I send, please, people should not delete it. Ẹ jọ̀ọ́ ẹ má delete it. Fake news làwọn èèyàn ń gbé online. Àwọn tí wọ́n ti san ransom fún ni wọ́n ń parẹ́ pé àwọn sójà rescue. Àwọn sójà ò rescue anybody. They are carrying fake news everywhere. Ọmọ yìí ló kidnap òun àti ọkọ ẹ̀. Wọ́n kidnap òun àtọkọ ẹ̀ àtọmọ. Ẹ bá rí àwọn posters ta post. Wọ́n sọ pé ọkọ àti ọmọ àti ìyàwó máa gba 10 million fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Along the line, that's how people here already 10 million. Wọ́n ní kó mú 7 million wá. Wọ́n drop 7 million fún wọn. Ìgbà tó drop 7 million tán, wọ́n sọ fún wọn pé wọ́n release ìyàwó àti ọmọ. Àwọn bandit dẹ̀ tún sọ fún ìyàwó ìyàwó pé tó bá dé junction báyìí ó máa rá àwọn sójà. Ó dé junction yẹn ó láwọn sójà. Àwọn sójà take capture, wọ́n parọ́ pé àwọn làwọn rescue nínú igbó. Ọkọ ẹ̀ sì wà nínú igbó tó tún request fún 5 million. And news has carrying that the soldier rescue her. Rescue her for what? Please, let's go on social media and attack them. Ẹ jẹ́ ká lọ sí social media ká attack wọn. Ká jẹ́ kó mọ̀ pé irọ́ ló ń pa. This is fake news. Fake news lélẹ́yìí. This is total rubbish. Àwọn people yìí mọ̀ bí tó wà, wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ni. This is why I say we don't need military. We need our people to work. I need our people who are láti ṣiṣẹ́. Fake news lélẹ́yìí na 7 million have been made for this person. For 3 of them, both husband, wife, and children and child. 7 million ti were made fún wọn. Wọ́n dẹ̀ tún fi ìyàwó àtọmọ kalẹ̀. Wọ́n tún fi ọkọ síbẹ̀ pé kán wá 5 million wá. Wọ́n dẹ̀ sọ fún ìyàwó pé tó bá dé junction báyìí ó máa bá wọn sójà. The same thing, ó dẹ̀ rí wọn bíbá ìtàn jókòó sí. Ṣé inú gbé ní bíbá yìí ìtàn jókòó sí ni? Why are they carrying fake news? They should let people work. They should allow them to work. They should go inside the bush. This is rubbish.
rubbish lélẹ́yìn now. Mo ti attacking one social media. Let's go on social media and attack them. Rubbish ni gbogbo eléyìí. After ransom made paid. Ransom tó request fún wọn ti pay there now. What is all this fake news? Come on, believe pé àwọn ń ṣiṣẹ́. Iṣẹ́ wo they want to share? They stand somewhere, staying somewhere. They don't go inside the bush and they are lying up and down. Come on, pẹ̀lú táwọn wá ìlú tí wọ́n lè parọ́ ni. Ìlú tí wọ́n lè parọ́ ni kò kí ṣe ìlú mi náà ti lọ gbé àwọn people yìí. Ìlú òkè ọdẹ náà ti gbé wọn now. On the 28th of September náà gbé àwọn people yìí lókè ọdẹ now. Ìyàwó ọkọ àtọmọ wọ́n release ìyàwó àtọmọ wọ́n wá parọ́ wèrè káàkiri. Yóò wọlé dáná àgbákò kódà gbogbo àti lóko mọ́nì àwọn àǹgòrò táwọn sún báyìí lọ́la báyìí ní ọkọ̀ ti fokó lẹ́yìn. Ó ti yíwọ́ kọ̀ mẹ́ta. Ẹbí wọn ní wọ́n ti kó sọ́jà wá bẹ́ẹ̀. Lébo kọ̀dọ́dọ̀ ti wà yìí lọ́jọ́ ọ̀dọ́dọ̀ ti wá àgbákò ó ti yíwọ́ nǹkan ti bàjẹ́. Iṣu lọ́lọ́ yìí sóyà lọ́lọ́ ọkà bàbá lọ́lọ́ ẹ̀wà tó gbé lọ gbà gbogbo wa yẹn ọkọ̀ tó wá dọ̀fin lónìí tó wá lódù àwọn obìnrin wa lásán tó wá dọ̀fin ó lé lógún. La ilaha illallah. Kò kó wa tán gan ni lọ́la làwọn náà ṣe wá lọ ni ó fi yíwọ́ ọ̀sẹ̀ tó lè dúró lóko mọ́ báyìí. Inú ọdẹ ní ẹni tí wọ́n á pa nísì. Aláwọn mẹ́ta wọn tán panu wa lánàá. Torí ẹlẹ́ àná ọ̀jọ̀dọ̀ wa ni. Tó ibi táwọn èèyàn bá ti ń lọ tí wọ́n ń lọ jà náà. Àbẹ́sì lè dènà dé wọn lójú ọ̀nà. Subhanallah. Láti yàn ọmọ ìbọn bá ń dún kàkàkàkà. Ẹ̀gbọ́n àtàwọn àyè ti mí ènìyàn kéde pé wọ́n wọ̀ lù. Àwọn tó rẹ̀ wọ́n ti dènà dè yẹn báyìí. Àwọn náà ti wọ́n ti yarí pátápátá wọ́n yarí agbára ẹ̀ka kò ká wọn mọ́. Àwọn tí wọ́n kí wọ́n gbọ́ ta kọ́rùn. La ilaha illallah. Wọ́n gbé ọta èkè kọ́rùn ní tí ó ti kò. Gbogbo ìlú tẹ wá ní. Ìlú tẹ wá ní fọlọ́ gbogbo àwọn ẹ̀kí mẹ́fẹ́ ò lè jùyẹ̀ mẹ́wàá lọ mọ́ báyìí. Sallallahu alaihi wa sallam. Bí ìlú lè ṣe pọ̀ tó kálukú ti túká yẹyẹ mọ́ fún ọlọ́ọ̀bá búra. Subhanallah. Kálukú ti túká pátápátá. Kọ́lá bá ti wáyé gan ọkà. Ọ̀rọ̀ ni à ń gbọ́ láti ẹnu àwọn tí wọ́n wà ní òkè ọdẹ lọ́wọ́lọ́wọ́. Kódà wọ́n ní mọ́tò wọ́n ti fi mọ́tò kó gbogbo wọn lọ sìn pé àwọn gan pé mọ́tò ò gbà wọ́n ní lánàá ni ò jẹ́ káwọn gan ti kúrò ńbẹ̀. Ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé bá ṣe máa lajú kalẹ̀ ní ọmọ Yorùbá? Ẹ̀yin ọba ṣe bẹ́ẹ̀ ṣe máa lajú kalẹ̀ ní. Ẹ̀yin bá wa gbọ́ lé share button. Lọ́wọ́ kálukú ń gáàdì ara pẹ̀lú ìbọn báyìí ni kò sí pé ẹnì kó rorò sùn nílùú ta fún wa báyìí torí kò sẹ́nì kankan lu mọ́ kálukú ti fi sílẹ̀. Mo fi àlùkò á nìbọn kálukú. Kí ni gọ́ọ̀mẹ̀ntì wa ń wò báyìí nítorí Ọlọ́run? Kò yé wa o. Ó ti bàjẹ́ pátápátá. Àwọn fèrè kì í pé lẹ́nu bí oṣù méjì kókó bí ẹni bí oṣù méjì kó kálukú ká nẹ́kọ́ fàájì lọ ká gbogbo yín kí àníká bá rí sùnmù àbí ká rí sóyà àti ẹ̀pà kò sí òkú ságbára mọ́ báyìí. Ọlọ́run ní ṣe nǹkan wa kò ní ṣẹ̀mí wa. Èèyàn akékeré ayẹyẹyẹyẹ fáwọn ìlú pé ìgbà yóò yìí. Àní kálukú ti fìlú lẹ̀ wáyé. Láì dáa iná ni. Ẹni tó ti gbẹ ẹni tó gbè kó lọ sí ẹni tó gbà bàdàn lọ ti gbá ọgbó bí wọ́n di lọ nísì. Ìlú mọ́ ni ẹni àlòkù ni. Ọ̀gá ti bàjẹ́ ma ọlọ́ngbọ́. Nǹkan
pátápátá ẹ wá wo àferíjì díẹ̀ àti fèrèjì bọ́ wàláì tó kù kínkínní wọ́n sì ba ògbè yẹn. àtọ̀sán àtàlẹ́ ẹ̀ mọ̀ gbọ́ èké ọmọ dún ni. sallallahu alaihi wasallam. kéńbérí pípa ní gbò àjọ fi ń pàlọ́ ní òní pa kéńbérí. ọmọ ìlú ẹ ti dẹ̀ mẹ́ta ní wọ́n ti ya wá nùlú ní wọ́n ti pa ẹ̀yàn gbogbo akalọ̀ nínú ìlú tẹ wá tó kún ní. lọ́kàn àníkà ní ọ̀tẹ́ nìkan mọ́. ọlọ́ọ̀bà mi gbọ́. kí ni wọ́n á fẹ́ gbà báyìí. àrójútù ìjọba o. àrójútù wọn kankan ìjọba wọn kan àrójútù ìjọba o. wọ́n sì wá ń ké bò sí pé àwọn ti kó sọ́jà wá ti ṣe kinní. irọ́ ni kò sí nǹkan kọ́dẹ̀ lè bọ́ ọlọ́pàá nù. la ilaha illallah. mo fọlọ́ bá búra kọ̀ sọ́lọ́pàá nù. ó ń kálukú ti yẹra. tv dìfẹ̀ ti mẹ́mẹ́ ọlọ́pàá mẹ́mẹ́ ẹ̀ lè bá ẹ yẹ. wọ́n ti yẹra ikú. wọ́n ti lọ. ọ̀gá fa. ẹnu tó kù tẹ́ ló ọlọ́run ó dáàbò rẹ̀ bò wá kò ní ṣe dúkìá wa lóko. ẹ sáà kó gbogbo àwọn obìnrin. tẹ́lẹ̀ yìí ẹ̀rọ sọ̀rọ̀ àbúrò lọ́tọ̀ àmọ́ lẹ́nu kótó kọ́lọ̀ bá ní padà fẹ́ǹsì dé àmọ́ láyé ó ti yíwọ́. ọ̀nà ó ti yíwọ́. ta ló fẹ́ dúró ta ló fẹ́ lo oko mọ́ níbi ta ló fẹ́ lọ. alẹ́ yẹn mẹ́ta wọn pa lánàá yẹn mẹ́ta. la ilaha illallah. ń gbọ́ ta ló wá mọ̀ tí ó kán. tí wọn àtò dúdú bí àti òkè kìnìún kan. bẹ́ẹ̀ mi bá ń bẹ èyí ó tún kó mi jọ. ó ti yíwọ́ sá ọlọ́run. ẹ sáà kó àwọn obìnrin kó mẹ́ẹ̀ lọ́la o. àwa ní gbogbo àwọn obìnrin ti wálé lónìí ọkọ̀ kó wa sẹ́ni gbogbo àná làbá ọkọ̀ bí bíbí ogún tó wà fún. sallallahu alaihi wasallam. pẹ̀lú mi ẹkún. ọlọ́run ọ̀dà èmi náà tún pè yín láàárọ̀. nínú ọ̀rọ̀ bàbá yẹn ní àwọn tí wọ́n lè gba ti Èkó lọ wọ́n ti gba ti Èkó lọ àwọn tí wọ́n lè gba ti Ìbàdàn lọ wọ́n ti gba ti Ìbàdàn lọ pé olúkálùkù ti fọ́ká. ẹ jẹ́ ká béèrè kan lọ́wọ́ ara wa o ẹni tó ti kó dúkìá jọ nínú ìlú kan tí báńdíìtì wá dé lọ́sọ̀kan òru kan tó wá lé wọn kúrò lẹ́rìn ìlú tó gbẹ́sẹ̀ lé dúkìá. ẹ jọ̀ọ́ ṣé báárà ni kí àwọn yẹn lọ máa gbà lé Ìbàdàn tí wọ́n ń lọ àtèkó tí ẹlòmíín lọ ṣé báárà ni kí wọ́n lọ máa gbà ibo ni wọ́n ṣẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni tó ti kọ́lé sínú ìlú yẹn ti kọ́lé síbẹ̀ o ẹni tó ní ilé iṣẹ́ síbẹ̀ ní síbẹ̀ o lára àwọn tí wọ́n tó ti lé kó lílù ń sìn. iṣẹ́ wo ni kí wọ́n lọ máa ṣe iṣẹ́ wo ni kí wọ́n lọ máa ṣe lọ́hùn ẹ jọ̀ọ́ iṣẹ́ wo ni kí wọ́n lọ máa ṣe ẹ̀yin olórí ìlú yìí ẹ̀yin tí ẹ jẹ́ ọba nínú ìlú yìí kí ló dé gbogbo yín dẹ̀ lajú ńlẹ̀ ẹ dẹ̀ káàánú àwọn èèyàn. ẹ dẹ̀ káàánú àwọn èèyàn. ẹ dẹ̀ káàánú àwọn èèyàn kẹ́ káàánú ara yín gan nítorí pé wọ́n sì rìsáàfù tiyín ni ẹ rí i pé wọ́n ti ṣe fún yín ńgbà kan ẹ̀yin kábíyèsí wọ́n ti ṣe fún yín ńgbà kan bọ̀tí nísìnyí wọ́n tún bá yín rìsáàfù ẹ̀ díẹ̀. ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbésẹ̀ wo ló kù tí a máa gbé? lánàá mo sọ lórí ètò mo ní olóyè Ìgbòho ò lè dá ṣe gbogbo yín tẹ́ kàn ń pariwo tẹ́ ń ṣe olóyè Ìgbòho ò lè dá ṣe. lákọ̀ọ́kọ́ ná wọn ò fún olóyè láàyè wọ́n fi orúkọ olóyè wọ́n fi sí wanted lóòótọ́ a rí ní October 1st àbí ṣé October 1st ni ó dà pé October 1st ni ààrẹ ka kìíní yẹn síta yìí pé òun máa forgive no kò
kò tẹ́ ń ṣerú àwọn yẹn ló sọ pé ó máa forgive ó lóun máa forgive àwọn past tó ti ń agitate pé ó máa forget àwọn tó ti lọ bọ̀ àwọn tó wà láyé bàbá ò ka orúkọ wọn mọ́ra pé ó máa forgive wọn. Kí ló ṣẹlẹ̀? Olóyè ò lè rìn bó ṣe wù wọ́n lẹ́rìn ìlú tí a ti gbàgbé ni. Gbogbo ohun tó jẹ́ dúkìá olóyè ó wà lọ́wọ́ ìjọba, wọ́n gbẹ́sẹ̀ lé. Báwo ni olóyè wa ṣe wá fẹ́ ṣe? Báwo lolóyè ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn? Gbogbo yín tẹ̀ ń pariwo orúkọ olóyè, ẹ̀ ń pariwo orúkọ olóyè, kódà ẹlòmíín sọ pé olóyè ti gbàbọ̀dè, olóyè ti lọ gbowó lọ́wọ́ ìjọba, ṣe lolóyè tún fẹ́ ṣiṣẹ́ fún ìjọba ní 2027. Kí ló dé? Ẹ dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Ẹni tó pé inú ìlú tó ń wá gan-an, tó ń wá láti lọ máa visit àwọn ọba yẹn gan-an, tí ò bá jẹ́ ẹnìkan tó pé tó ní mind ni kò ní lè wá. Kò ní lè wá. Ṣèbí òun náà ni tí bàbá yín Ìbàdàn tó dẹ̀ tuntun lọ lo tó tuntun lọ tú àṣírí ibi tí olóyè ń gbà wọlé. Ṣé olóyè lè dá ìjà ìjà ní báyìí ní kòríta tá a dé yìí? Okay, wọ́n wà ní Kogi state, wọ́n wà ní Kwara state right now, wọ́n wà ní wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ báyìí lánàá, wọ́n wà ní Àkúrẹ́ north, wọ́n wà ní Àkókó. Ṣé olóyè náà ló máa pínra sí gbogbo àwọn ibẹ̀ yẹn? Ṣùgbọ́n tí ìjọba bá gbé ban kúrò lórí olóyè, tí ìjọba gbé báǹdì kúrò lórí olóyè, ẹ má jà tanra wa. Ó ní bá ṣe ń ṣe é, ó ní bá ṣe ń ṣe é. Ban wà lórí olóyè, ẹni kó lóyè lọ máa bá yín lé Fúlàní, báwo ló ṣe fẹ́ le? Gbogbo nǹkan tó ń jẹ́ dúkìá, ibi tó ti ń rówó, wọ́n gbẹ́sẹ̀ lé. For years nsìn, ṣé ẹ mọye shortage tó ti wà lórí ilé epo tí Aláyé ní, tí wọ́n lè kò sí business olóyè kankan tí wọ́n jẹ́ kó ṣiṣẹ́? Ṣé ẹ mọ oye tó yẹ kí olóyè ti achieve just because of pé ó fẹ́ jà fún wa? Ìjọba gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. A dẹ̀ ń sọ lọ, à ń sọ bọ̀. Ẹni kó máa bọ̀, kó wá máa jà fún wa. Ẹ má bínú jọ̀ọ́, à ń receive call ni. So gẹ́gẹ́ bá ti ń bá lọ, báwo ló ṣe convenient fún olóyè láti lè wá máa jà fún wa? Ṣebí àwọn ọba yìí ló yẹ kí gbogbo wa lọ máa sábà sìn? Mo sọ lórí program lánàá, mo ní ẹja máa lọ ọ̀dọ̀ àwọn gómìnà wa níwájú governor's office, ká lọ máa ṣe rally ńbẹ̀, ká lọ máa ṣe ìfẹ̀hónúhàn ńbẹ̀, gẹ́gẹ́ bí irú eléyìí tá a ṣe lÉkòó ní ọ̀sẹ̀ tó kọjá yẹn.
ẹja lọ máa ṣe bẹ́ẹ̀ ní ṣe ní state wa kólúkálùkù lọ máa ṣe ní state ẹ̀ ká dẹ̀ máa lọlé àwọn ọba yẹn bẹ́ẹ̀. ẹ̀yin ọba ẹ kóra yín papọ̀ ẹ lọ bá ààrẹ tẹ́kùn gan bá ṣe ń sun sí lọ́rùn ẹ sọ ẹkún sí lọ́rùn. ẹ jẹ́ kó mọ̀ náà odidi ìlú ni bandit ti gbà yín odidi ìlú ni bandit ti gbà yín àbí ẹ gbọ́ nǹkan tá à ń sọ ni. láti bí oṣù bíi mélòó kan ní Ìfẹ́lódùn local government a ní àwọn tá à ń bá sọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa wípé kó tẹ̀ tó máa gbóná tẹ́lẹ̀ pé àwọn bá ti jápa ẹlòmíì lọ ń gbé Ìlọrin ẹlòmíì lọ ń gbé Èkó gbogbo wọn fọ́ kiri ni ọba ti fìlú lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ti fìlú lẹ̀. ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ tí ọba lè sá kúrò nílùú báwo ni ti ọmọ lílù tí wàá jẹ́ tí wọ́n ní sá. ẹ̀yin kábíyèsí ẹ̀dẹ̀ lajú yín lẹ̀ ẹ̀dẹ̀ lajú yín lẹ̀ ẹ̀yin tẹ́sí ní àǹfààní láti lè wọnú ìlú yín ẹ̀ lajú yín lẹ̀ ẹ̀dàn àtúní rí jù báyìí ṣùgbọ́n bàbá wa Ọwọ́adé Aláàfin Ọ̀yọ́ àtúnké láàárọ̀ yìí o àwọn tí ẹ ránṣẹ́ ní ọjọ́ kìíní àná tí wọ́n ń jáde síta tí wọ́n ń sọ pé a sọ̀rọ̀ sí yín pé a sọ̀rọ̀ sí ìlú yín tí wọ́n ń gbèjà yín tọ́lọ́wọ́n máa gba agbára Ìgbòho jẹ́ àti rí wọn kọ́ jáde síta látànà tí bandit ti wọ̀lú yín o kán lọ lu agbára yẹn lérí Fúlàní. ẹ máa wádìí ọmọ Adéyẹmọ níṣẹ́ mo ní ẹ lè rí díẹ̀ ẹ máa wá ẹ lè rí díẹ̀ àfi tẹ́ ẹ bá gbà fún nítorí pé ìránṣẹ́ Elédùmarè ni ìránṣẹ́ àwọn Ọ̀ọ̀nilẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá gan kọ̀ǹfàmù ẹ̀ ó ní ọmọ tí Oòduà bí òun ni Sunday bàbá mi ò tó lárúkọ mọ́ yín bí Ọọ̀ni ṣe sọ ni mo ṣe ń sọ yẹn ó ní ọmọ tí Oòduà bí ó ní òun ni Sunday ọ̀rọ̀ yẹn solid ẹni tó bá mọ mínì ọ̀rọ̀ yẹn tó bá lè ronú jinlẹ̀ ó máa mọ mínì ọ̀rọ̀ yẹn ọmọ tí Oòduà bí òun ni Sunday mo dẹ̀ wà níwájú bàbá bíi ilé mo dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yẹn orí mi dẹ̀ ń gbóná pé kí ló wá dé kẹ́yìn ọba yóò wá mọ ẹ̀yìn ọba tó kù tẹ́ ẹ̀ wá mọ rírì olóyè Bello kí ló dé tẹ́ ẹ̀ mọ rírì ẹ̀ kí ló dé tí ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tọ́lọ́run bá jogún fún yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tí ẹ̀ mọ rírì oore tí Ọlọ́run ṣe fún yín látàrí pé ó ti fún yín ní ọmọ tó máa gbèjà yín ó ti fún yín lọ́mọ tó máa gbèjà yín ẹ ti lólùgbèjà ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ ìwúlò ẹ̀ ṣé ẹ mọ ìwúlò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá the answer is no ẹ mọ̀ ọ̀dà kò sí wàhálà tọ́lọ́run bá dẹ̀ ní pé ká sì ní àǹfààní káwa gan má sá lọ because ibi tó ti ń dé nsìn o tí n bá rí ẹni mi sínsìn bó jẹ́ Burkina Faso màá lọ forí mi pamọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi ń sọ ibi tó ti ń dé ìkóríta tí a ti ń dé báyìí ìkóríta tí a ti ń dé báyìí tẹ̀yin ọba yín tẹ́ ẹ̀ bá ti yọ̀ǹda wa bó jẹ́ pé màá wo mọ́tò yá ni o màá dé Burkina Faso
màá débẹ̀ o ibi tó ti ìkóríta ibi tí ó ti ń dẹ́sìn no 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 Fúlàní ń gba ilẹ̀ Yorùbá every day by day ọ̀wọ́n bá dẹ̀ dákẹ́ sá òfin àwọn olóṣèlú dákẹ́ no 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 tọ́lọ́run bá sì ní pé àjọ máa kojú wọn ni àtẹ́pẹ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ bọ̀ ṣùgbọ́n bóyá ń lọ yìí àfàìmọ̀ ni àwa ò ní fìlú ńlẹ̀ o àfàìmọ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú bó ṣe ń lọ yìí à á fi voice note yìí à á fi káàdì ètò ńlẹ̀. ẹ má bínú bí mo ṣe wá sí online láàárọ̀ yìí and this thing that I send please people should not delete it ẹ jọ̀ọ́ ẹ má delete it fake news làwọn èèyàn ń gbé online àwọn tí wọ́n ti san ransom fún ni wọ́n ń parẹ́ pé àwọn sójà rescue àwọn sójà ò rescue anybody they are carrying fake news everywhere ọmọ yìí ló kidnap òun àti ọkọ ẹ̀ wọ́n kidnap òun àtọkọ ẹ̀ àtọmọ ẹ bá rí àwọn posters ta post wọ́n sọ fún wọn sọ pé ọkọ àti ọmọ àtìyàwó máa gba 10 million fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta along the line ìgbà táwọn pípọ̀ yẹn ò rí 10 million wọ́n ní kó mú 7 million wá wọ́n drop 7 million fún wọn ìgbà tó drop 7 million tán wọ́n sọ fún wọn pé wọ́n release ìyàwó àti ọmọ àwọn bandits dẹ̀ tún sọ fún ìyàwó àtọ̀ ìyàwó pé tó bá dé junction báyìí ó máa rá àwọn sójà ó dé junction yẹn ó ráwọn sójà àwọn sójà take capture wọ́n parọ́ pé àwọn làwọn rescue nínú gbọ́ ọkọ̀ ẹ̀ sì wà nínú gbọ́ tó tún request fún 5 million and news has carried in that the soldier rescue her for what please let's go on social media and attack them ẹ jẹ́ ká lọ sí social media ká attack wọn ká jẹ́ kó mọ̀ pé irọ́ ló ń pa this is fake news lélẹ́yìn this is total rubbish. Our people here must be told I want to share paponi. This is why I say we don't need military. We need our people to work. I need our people who are allowed to share. Fake news in LA, 7 million have been made for this person. For 3 of them, both husband, wife, and children and child. 7 million were made for one. When they to feed, I want to makale. Want to feed, I consider pé 5 million wa. When they so free, I will put over the junction by my power soldier. The same thing, only one people I don't joke with. She no going to be by it, don't joke with it. Why are they carrying fake news? They should let people work. They should allow them to work. They should go inside the bush. This is rubbish. Rubbish now. What's in attacking on social media? Let's go on social media and attack them. Rubbish in the after ransom made paid. Ransom don't request if you want to pay there now. What is all this fake news? Can't believe I won't share. I wish I would have not share. They start somewhere, stay somewhere. They don't go inside the bush and they are lying up and down. Come on, pẹ̀lú táwọn wá ìlú tí wọ́n lè parọ́ ni. Ìlú tí wọ́n lè parọ́ ni kò kí ṣe ìlú mi náà ti lọ gbé àwọn people yìí. Ìlú Òkèdè náà ti gbé wọn náà. On the 28th of September náà gbé àwọn people yìí lókè ọdẹ náà. Ìyàwó ọkọ àtọmọ wọ́n release ìyàwó àtọmọ wọ́n wá ń parọ́ wèrè káàkiri. Ọ̀rọ̀ ní gbogbo wa ti gbọ́ ní rí Dubai fún ti dédé àkókò yìí ọ̀sẹ̀ àsán wà ó dàbọ̀.